orúkọ mi ni Ìfẹ́olúwa Fáníran. So mo jẹ́ adarí ilé-iṣẹ́ Ìrètí Ọ̀la níbi tí a ti ń jà fún ẹ̀tọ́ àwọn ènìyàn bíi tèmi tó jẹ́ person with albinism, pàápàá jùlọ àwọn ọmọdé àti àwọn obìnrin. Ọmọ Ọ̀ṣun State ni mí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n máa ń sọ nípa àwa aláwọ̀ funfun tá a jẹ́ èèyàn dúdú náà ni wa, ṣùgbọ́n tí a ní àwọ̀ funfun, tí wọ́n máa ń sọ wípé nínú ọ̀pọ̀ nǹkan tí wọ́n máa ń sọ tó jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ni pé a kì í jẹ iyọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. Èmi gẹ́gẹ́ bí ènìyàn kan mo máa ń jẹ iyọ̀. Iyọ̀ kan ni ó máa ń fa àléébù sí ara wa. Iyọ̀ kan, oòrùn nìkan ni ọ̀tá wa torí pé a ní nǹkan tí wọ́n ń pè ní melanin. Tó bá wá ti wà nínú oòrùn jù, òun ló ń fa nǹkan tó ń ba ara wa jẹ́, nítorí pé nǹkan tó mú kí ara àwọn èèyàn dúdú kó dúdú, dára àwọn èèyàn ṣe dúdú yẹn, nǹkan tó mú kí ara wọn dúdú yẹn, ó at least ó cover wọn kúrò nínú, kò jẹ́ kí oòrùn tó ní ipa nínú ara wọn, bọ̀ àwọn ò ní nǹkan tó jẹ́ dúdú yẹn. So kò ń ṣe iyọ̀kọ́ ló ń ba ara wa jẹ́, oòrùn ni ó máa ń fà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí pé àní melanin tí mo sọ yẹn, gbogbo wa a kì í ríran ṣàn bíi èèyàn dúdú tó bá yẹ pé kò ní ìṣòro kankan lójú, a kì í ríran. Ṣùgbọ́n wípé alẹ́ la máa ń ríran ju àárọ̀ lọ, pé a kì í ríran lásán, ṣùgbọ́n alẹ́ tó bá ju abẹ́rẹ́ sílẹ̀ pé a máa rí. Irọ́ ni, bá a ṣe lè ríran lọ́sàn-án náà la ṣe ń ríran lálẹ́. Bá a ṣe ń ríran lọ́sàn-án náà la ṣe ń ríran lálẹ́. Kò ṣe pé bóyá ojú wa wá mọ́lẹ̀ kedere ní alẹ́ pé ọ̀sán àti rí lò. Wọ́n máa ń dẹ̀yẹ sí wa torí pé adá yàtọ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ò ní ìmọ̀, kò yé wọn pé àwa náà ní agbára, a ní ìmọ̀, a dẹ̀ ní òye láti lè ṣe nǹkan tí àwọn ẹni tó kù lè ṣe. Torí ìdí èyí, ẹlòmíì tẹ̀lé sọ pé tí olúwa bá fún ṣe oúnjẹ pé àwọn ò lè jẹ. Ẹlòmíì lè pé bóyá tóun bá parapọ̀ wá tí wọ́n bá lóyún pé wọ́n máa bímọ jọ wá, ó máa sá fún wa. Oríṣiríṣi ìbẹ̀rẹ̀ sí ló wà. Èkó pátá fẹ́ ṣe ibi pé a nígbàgbọ́ nínú ara wa lọ pé èèyàn làwa náà, a lè ṣe nǹkan táwọn tó kù lè ṣe. Ní ìgbà kan mo wá ṣẹ̀kọ̀ lọ sí insurance company kan lẹ́kọ̀ọ́. Èèyàn kan ló ní kí n lọ síbẹ̀ tó jẹ́ pé wọ́n dẹ̀ ti ṣetán láti sọ pé àwọn máa gbà mí because based on ẹni yẹn júwe pé kí n lọ síbẹ̀. So bí mo ṣe débẹ̀ mo wá wà ní reception. Èmi tẹ̀ ń yẹ àwọn dọ́kúmẹ̀ntì mi pé kí n tó bó ṣe yẹ kí n tó. Ẹ tí àmọ̀ bẹ́ẹ̀ mi ṣe ń wò. So wọ́n wá béèyàn kan ṣe kọjá ló wá ní ṣé àfihàn náà fẹ́ gba ìjẹ́ pé báwo lè ṣe lè ríran ṣiṣẹ́ báyìí. So bí mo ṣe wọlé, wọ́n kàn ní kí n máa lọ. Wọ́n kàn sọ ní èdè Yorùbá torí wọn ò mọ̀ pé mo gbọ́ èdè Yorùbá pé orí eléyìí gan ló máa ṣiṣẹ́ lóòótọ́. Ẹ̀jẹ̀ ní kó padà wá pé àwọn máa get back to her. So èmi náà dẹ̀ ti mọ̀ pé torí bí mo ṣe ń wo ìwé yẹn ni wọ́n ṣe wà discourage pé àwọn ò lè gbà pé bóyá mi ò lè ṣiṣẹ́, pé bóyá mi ní lè ríran ka ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà. Mo dẹ̀ nǹkan tí mo dẹ̀ study ní school nìyẹn, office technology and management. So tí mo fi lè ṣe tán HND, tí mo bá tiẹ̀ jẹ́ pé mi ò ríran ṣàn, ṣùgbọ́n mo mọ nǹkan tí mo lè ṣe lórí kọ̀ǹpútà. Ṣùgbọ́n torí pé wọ́n ṣe rí bí mo ṣe rí, wọ́n wá nípa àwọn ò lè gbéṣẹ́ fún mi. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀, ìkan nínú ẹ̀ nìyẹn. Ǹjẹ́ ti lọ́kọ? Irọ́ o. Ṣùgbọ́n ṣé nínú ìgbésí ayé pẹ̀lú bóyá ọ̀rẹ́kùnrin ṣé kò fi ibì kankan ṣe àkóbá kankan? Ẹ̀kan náà tó jẹ́ pé fúnra ara mi náà mi ò wulẹ̀ wọ ìbáṣepọ̀ yẹn. So ní ọ̀pọ̀ ìgbà tí mo bá lọ, àwọn ọkùnrin ò ní mọ̀ pé mo gbọ́ Yorùbá. Wọ́n wá sọ pé
káwọn tiẹ̀ lọ tọ́ wò tó bá ti wá tó bá ti èmi náà ti mọ̀ pé wọ́n fẹ́ tọ́ wò ní ìwúlẹ̀ nígbà kan wọn ó dẹ̀ ní ìgbà kan náà tí mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé mo lè sọ pé ó sì nífẹ̀ẹ́ mi níwọ̀nba ṣùgbọ́n ìtìjú àti pé yẹ̀yẹ́ táwọn èèyàn máa fi ń ṣe pé àfi ni ọ̀rẹ́ so a lè jọ wà nínú ibi tí kò séèyàn ó máa sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé mo fẹ́ máa lọ ó lè ní kí n máa lọ wájú àbí kí n sọ pé ó ní pé kí n jẹ́ kó ń lọ tán kí n tó máa bọ̀ gbà tí mo ti rí pé kò lè fi mí yangàn láwùjọ mo yá ní kó máa lọ oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn náà la máa ń rí nípa ti ọ̀rẹ́ àwọn obìnrin míì náà wọn lè bá wa ṣọ̀rẹ́ torí pé à ń ṣe dúdú bíi tiwọn. ní ẹ wà pẹ̀lú àjọ ajàfẹ́tọ̀ọ́ àwọn tó bá jẹ́ àfin bíi tiyín báyìí. Bẹ́ẹ̀ni. Kí ni àjọ yẹn dá lé lórí? Kí ni àwọn ẹ̀sùn àbí àwọn nǹkan tẹ́ ẹ ti ṣiṣẹ́ lé lórí látọ̀dọ̀ àjọ yìí? Nǹkan tí à ń ṣiṣẹ́ lé lórí àkọ́kọ́ nǹkan tá à ń ṣiṣẹ́ lé lórí ni wípé a fojú sun àwọn ọmọdé tó jẹ́ àfin àti àwọn tí kì í ṣe àfin a máa ń kó wọn papọ̀ a máa ń ṣe nǹkan bí ètò ẹ̀kọ́ láti lè ní safety and learning gẹ́gẹ́ bí àpẹẹrẹ a lè kó wọn jọ ká fi use materials ká ṣe oríṣiríṣi workshop àwọn iṣẹ́ àfọwọ́ṣe bóyá ká fi nǹkan tí wọ́n ti lò use material kan ká fi recreate oríṣiríṣi nǹkan òdí tá a dẹ̀ fi ń ṣe nǹkan yìí ni wípé àwọn ọmọdé tí wọ́n fi ń ṣe àfin wọ́n lè mọ̀ wípé àwọn àfin náà àwọn ọmọdé àfin bíi tiwọn èèyàn ni àwọn náà tó àwọn àfin ọmọdé àfin náà wọ́n máa mọ̀ wípé láti lè fi build ìgboyà wọn láti lè jẹ́ kó ní ìgboyà kí ni wọ́n lè dùn pé àwọn wà acceptant eléyìí tó fi máa wà nínú yàrá tí wọ́n ní lè fi jáde tó gbogbo nǹkan tá a bá ń ṣe láti lè fi build the self confidence of the people with albinism so a dẹ̀ máa ń parapọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ mi láti lè restructure àwọn policy tó jẹ́ kó máa jà fún ẹ̀tọ́ àwọn ọmọ àti gbogbo àwọn tó jẹ́ àbínú náà ní orílẹ̀-èdè Nàìjíríà. Nuclear family gangan tèmi èmi nìkan bàbá mi dúdú ni wọ́n ìyá mi dúdú ni wọ́n so àwọn ẹ̀gbọ́n mi láti àkọ́kọ́ dé ìkẹrin dúdú ni wọ́n èmi ni mo wá rí báyìí àbúrò kan bí lé mi dúdú náà ni wọ́n èmi nìkan ni mo jẹ́ àfin nínú ẹbí mi gangan pé immediate family mi. Ní extended family ńkọ́? Mi wàá mọ̀ o I don't know. Ṣùgbọ́n bó ti jẹ́ pé ẹ̀yin nìkan ni láàrin àwọn mọ̀lẹ́bí báwo ló ṣe rí ìyàwó ni wọ́n kọ báwo ni gbogbo yín ṣe pàápàá jùlọ àwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n? Bó ṣe rí àwọn àgbọ́n mi ọmọ ìyá mi gangan àti wọ́n nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n torí kí ló máa ń pe èébú ìṣántá láti fẹnu sátá èèyàn wọ́n gbóyàn wọ́n sọ pé ọmọ àlè náà bí ìyá ẹ̀ lọ jalè ni ìyá ẹ̀ jí epo ni wọ́n bá yẹ ẹ̀sùn lọ́sàn-án ni torí bẹ́ẹ̀ ló ṣe bí àfin ṣàmọ̀ fún gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń fa ìtìjú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹlòmíì kò tẹ̀ nímọ̀ pé àbúrò àbí ọmọ ìdílé yẹn ni mí torí pé mo máa ń sábà wà nínú ilé wọn kì í fi mí síta yangàn bẹ́ẹ̀ yẹn kó ṣe pé àwọn fúnra ara wọn nífẹ̀ẹ́ mi o ṣùgbọ́n wọ́n máa ń fẹ́ fi mí pamọ́ pé kí tìjú má tún máa bá wọn sí lójoojúmọ́ torí pàápàá jùlọ ìyá mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan lójú wọn rí torí pé wọ́n bí mi pé ó jẹ́ nǹkan ìyàlẹ́nu pé tó bá yẹ pé ó ní nǹkan kan tó ṣe tó fi lè bí àfin láti orí kìíní títí dé ìkẹrin kò ṣe bí àfin so torí ìtìjú yẹn àwọn lè rí mi pẹ̀lú àwọn ẹbí mi bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ mi. Tá a bá wá wo láàrin àwọn ilé ẹ̀kọ́ tẹ́ lọ láàrin àwùjọ náà bá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ẹ̀kẹ́ ìbú pẹnu sátá èèyàn yìí báwo lẹ ṣe ń gbà á mọ́ra? Àkọ́kọ́ náà kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí torí èèyàn mélòó léèyàn fẹ́ bá jà ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé mi ò lè ṣọ̀yàyà mi ní boldness láti relate máwọn èèyàn ibi tó yẹ kí n ti sọ̀rọ̀ gan mo máa dákẹ́ nítorí tí n bá sọ̀rọ̀ wọ́n máa rẹ́rìn ni wọ́n máa sọ pé àfin náà ń sọ̀rọ̀ so mo máa ń lọ jẹ́jẹ́ mi ò kọjá àyè mi tó bá dẹ̀ ń kọrin bú mi
màá máa lọ náà ni even gan ayé ìsìn gan mi tẹ́ mọ̀ táwọn èèyàn bá ń pa tẹ́ẹ̀mù àtẹ̀yàn bá ń lọ ló máa sọ fún mi pé gbogbo ṣe ń wù ẹ̀ máa ní kò jẹ́ tuntun sí mi mọ́ pé èèyàn ń wò mí mọ́ ó ti mọ́ mi lára tó kò ẹlòmíì lè máa pariwo ìgbà tí mo ṣe máa sọ fẹ́ lómi ni pé tó o bá mọ̀ mí rí yá sọ pé òyìnbó ibi báyìí ni mo ti mọ̀ ẹ́ o torí tó bá kàn fún òyìnbó mi ò ní dáhùn torí màá ti mọ̀ pé bóyá o kàn ń pè ṣeré ni tó kò gbogbo nǹkan bẹ́ẹ̀ yóò jọ èmi lójúmọ́. a ní National Association of Persons with Disabilities tí a ní ẹ̀ka ẹ̀ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ so a máa ń pàdé a máa ń ríra wa tá a máa ń gbára wa níyànjú a dẹ̀ máa ń tí ìrànlọ́wọ́ bá wá látọ̀dọ̀ ìjọba a máa ń fúnra wa gbọ́ so ìyẹn náà nǹkan iléeṣẹ́ tí èmi náà sọ pé èmi náà dá sílẹ̀ yẹn a máa ń kóra wa jọpọ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti lè ọ̀ra wa ní àwọn nǹkan kan àti òmíì tó jẹ́ pé á wù wá lè stand out ní àwùjọ torí àfisà ń sọ yìí inú jean ló wà ṣe àwọn ọ̀dà tẹ́mi bá bímọ ń sìn kò ń ṣe dandan pé mo máa bí àfin mo lè má bí àfin so mi tí ì rí ibi tí àfin àti àfin ti fẹ́ra and àwọn medically àwọn sáyẹ́ǹsì ló ni mo lè sọ pé bóyá lè dáhùn yẹn pé tí àfin méjì bá fẹ́ra wọn bóyá máa bí àfin mi ò tí ì rí mi dẹ̀ tí ì ṣe research lórí ẹ̀ tó mi ní lè dáhùn ẹ̀. ọ̀rọ̀ mi ni wípé àti bí yín ẹ̀yin nìkan kọ́ lẹ rí bẹ́ẹ̀ kò ṣe wà bẹ́ẹ̀ pé kò ṣẹ̀yin nìkan lẹ wà nínú ìdojúkọ yẹn àjọ wà ń bẹ̀ ni ìfọyọ́ kan tí mo kọ́kọ́ fẹ́ sọ ni wípé kẹ ní ìgboyà nínú ara yín kẹ gbàgbọ́ nínú ara yín kẹ rí pé bí Ọlọ́run ṣe dá yín nìyẹn so ẹ̀kejì ni pé ohunkóhun tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ dúdú tẹ bá fẹ́ lọ léèwé ẹ lọ léèwé kẹ yanrantí tẹ bá fẹ́ kọ́ṣẹ́ ẹ kọ́ṣẹ́ kó yanrantí kẹ́dẹ̀ nǹkan tó tún yọ ṣe pàtàkì ni pé àgọ́ ara wa kò ṣe pé bóyá èèyàn fẹ́ fi ṣàbọ̀ àbí nǹkan ẹ̀tọ́ wa ni láti take care láti ensure pé àgọ́ ara wa a dáàbò bo àgọ́ ara wa kúrò nínú oòrùn gbogbo nǹkan tó bá lè mú ká máa wà nínú oòrùn láti aago 9 àárọ̀ títí di aago 5 ìrọ̀lẹ́ ká jìnnà sí i tá a bá dẹ̀ jẹ́ kó pa dandan pé ká jáde ní àwọn àkókò yẹn ká wọ aṣọ tó máa bo òrùn ká lo umbrella ká lo sunshade ẹni tó bá dẹ̀ lè ra sunscreen náà ìpara tá a fi lè para ká tó wọnú òrùn kán rà kán fi para wọn àti àwọn òbí náà ìfẹ́ bẹ̀rẹ̀ láti inú ilé kán fi ìfẹ́ hàn fún àwọn ọmọ àti ẹbí wọn tó bá jẹ́ àfẹ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́. Kí wá ni àmọ̀ràn yín fún ìjọba? Ìjọba òun ni wípé tó prioritize kò ṣe pé bóyá a need luxurious life bí orí sunscreen tí mo sọ yẹn ìpara tó yẹ pé a lè fi para ká tó wọnú òrùn ìpara yẹn wọ́n gan tó jẹ́ pé àwa tá a wá nídìílé tó jẹ́ pé àwùlẹ̀ lówó tẹ́lẹ̀ àti wàá máa ra ìpara yẹn tó bá lè bá wa ṣètò pé bóyá iléeṣẹ́ kan ń ṣe ní Nàìjíríà àbí tó bá lè máa bá wa kó wá lẹ́dínwó kíjọba máa tẹ̀ rà fáwọn ọmọ kéékèèké tó jẹ́ pé ọ̀ṣà aláìgbọ́dọ̀ má lọ sí school ó tẹ̀ máa bá wa fún wọn wọ́n dẹ̀ bá wa ṣe ká máa rírà ní ẹ̀dínwó àti wípé àwa tá a bá ti ṣe tán tá a forí ìdí tá a lọ sí iléèwé kọ́njọ́ tó fún wa níṣẹ́ mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gọ́vnà Ṣèyí Mákindé nínú àwọn civil servant tó gbà àwọn kan wà lára wa tó jẹ́ pé wọ́n jẹ àǹfààní ẹ̀ tó orúkọ báyìí la fẹ́ àwọn yẹn tó ti jẹ àǹfààní ẹ̀yẹn bẹ́ẹ̀ yẹn àwọn ti kúrò nínú àwọn tí wọ́n ń wáṣẹ́ tó àwọn tó kù náà tí àwọn ìjọba tó kù náà tó bá bá wa pèsè pé òkè àwọn tó jẹ́ àfin orí ẹni tó rí iṣẹ́ tíṣà ń tiẹ̀ mọ̀ pé kò ń ṣiṣẹ́ inú òrùn àní máa sọ pé à ń wówó káńsà fún pé a fẹ́ tírìtì káńsà fún orú wọn mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò lọ ṣiṣẹ́ nínú òrùn ó lọ ń tata nínú òrùn ó lọ ń ṣe ó máa fa òrùn yẹn máa ba ara wa jẹ́ ìyẹn iṣẹ́ àti kọ́ndẹ̀ pèsè nǹkan tá a fi máa para and kọ́ndẹ̀ bá wa ṣe níṣe pé dóòlà ó ti wà nínú pọ́lísì bọ̀ kán bá wa fi ìjìyà sí ẹni tó bá dẹ́yẹ sí àbí ẹni tó bá ṣe tẹnutẹ́ńbẹ́lú àwọn àfin ní àwùjọ.